lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe, mọ̀rọ̀ bá sọ̀rọ̀. ẹ kú lé mọ kára lé ẹrì wá mo kérò ọ̀nà gbogbo ẹ̀yin tí mo bá ń wájú ní wákàtí ọ̀wẹ́ mo tún kí ẹ kú wájú o. Òwe Yorùbá TV òun náà ni ìkànnì tí ẹ wà tẹ́ ẹ ti ń bá mi tàbí tí mo ti ń bá yín ní wákàtí ọ̀wẹ́ yìí. Òwe lẹ́sìn ọ̀rọ̀ fún tòní òun náà ni mo pè ní àríjàgbá òkò. Òkò ń jà lọ́jà, orogún ń digbá rẹ̀ nílé. Àríjàgbá òkò. Ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ìṣẹ̀lẹ̀ tó dìtàn, ìtàn tó wá dòwe. Ní àkókò kan, kábíyèsí ọba òkò ó ní ọmọkùnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Ajísọlá. Ajísọlá jẹ́ arẹwà ọmọbìnrin tó jẹ ojú ní gbèsè. Kò sí ẹni tí kì í wù kó fẹ́, ṣùgbọ́n ajé ìbòdà ọkà ti sọdẹ. Gbogbo ọkùnrin ni máa ń sá fún ọmọbìnrin yìí. Tẹ́ bá wá bí wọ́n lè rí pé kíní dé, wọ́n sọ fún yín pé ó jowú jù, ó jowú jù. Ẹnikẹ́ni tó bá sì ti ń jowú àjẹjù bí ọba parẹ́ yọ pọ̀kọ. ìdènà tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n ìbá fẹ́, tí wọ́n ìbá fi ṣaya, tí wọ́n fẹ́ràn rẹ̀, tí wọn ò fi lè fẹ́ pé àìwá yá mọ̀ lárùn kan lára. Ọmọbìnrin ń dá lóòótọ́, ṣùgbọ́n àléébù ara rẹ̀ ni pé ó ti lè jowú jù. Àwọn ọkùnrin ń sá fún un. Kì í ṣe pé kò tí ì lọ́kọ rí, ó ti fi ọkọ kan tẹ́lẹ̀ rí. Ìyẹn náà dọ́gbọ́n, kò yé ọdọ́gbọ́n yẹ̀ẹ́lẹ̀ ni. Nígbẹ̀yìngbẹ́yìn ni ọba onírèsí bá rí i. Kábíyèsí gan ní ẹ̀gbẹ́ ọmọ kábíyèsí òkòrè. Òun ọ̀fẹ́ ọmọbìnrin yìí o. Àwọn èèyàn pe kábíyèsí sẹ́yìn pé kábíyèsí ẹ mọ́ yà síbẹ̀ o, ọmọbìnrin ilé jowú pọ̀ o. Kábíyèsí ni àtòrí àtọrùn kò sí lè tẹ́sí ò lè gbé sáré. Ọmọ pupa rètérètè yìí òun ọ̀fẹ́. Tó ń bá fẹ́ òun mọ̀ pé kò ní í jowú tó bẹ́ẹ̀ ṣe wí òun, agbára òun ọ̀ka. Kábíyèsí fẹ́ nítorí ẹwà. Kó tó di pé ọba onírèsí fẹ́, ó ti níyàwó 4 tẹ́lẹ̀ lọ́ọ̀dẹ̀. Ọba Iléṣé ó ti ní ìyàwó 4 tẹ́lẹ̀. Ńgbà tí Ajísọlá dé, iná ọmọ rárá, iná ló fi lé 3 dànù nínú wọn, tó fi kẹyọ kan ṣoṣo. Ìkan ṣoṣo tó kù náà ò déédéé kú o. Tán bá pé èèyàn ní sùúrù, obìnrin ọ̀ní jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bomi sí lẹ́nu ibẹ̀ lẹ́ẹ̀bà, bẹ́ẹ̀ bú kò ní dọ́pẹ́kẹ́, bẹ́ẹ̀ lù ú bẹ́ẹ̀ sá kò ní sọ̀rọ̀, kì í bínú. Ìdènà tó fi ṣẹ́kù nínú àwọn ayaba ọba onírèsí. Ńgbà tó wá di ọjọ́ kan, àbí kí n pé ọjọ́kọ́jọ́ tí ẹnìkan bá ti bá Ajísọlá jà, orogún rẹ̀ yìí ni yóò wá fi ìkanra mọ́ ńlé. Bí ṣe ń láì sọmọdé, bí ṣe ń gba lójú ni ọmọ gbà nímú, ni ọmọ forí ẹ̀ sọ nǹkan. Ẹ̀gbẹ́ kí ni yóò mọ̀ wí oníṣẹ́ rẹ̀ jẹ́ o, oníṣẹ́ rẹ̀ jẹ́ o. Bí ẹni pé onítọ̀ ń lọ́rán ẹ̀ńtọ́ lọ bájà sí. Bẹ́ẹ̀ sì kọ́ onítọ̀yàn onífàjàngbọ̀n. Ìgbà tíjà yìí wá ń di ojoojúmọ́. Bí ìyáálé Ajísọlá bá ti gbọ́ pé ó tún ti ń jà nígboro, ó tún ti ń jà lóde, yóò ti dọ́gbọ́n di ẹrù rẹ̀ kalẹ̀, yóò ti sá kúrò nínú ilé. Ó ti mọ̀ pé bọ́ bá bá òun, ìgbájú ìgbámú ti kẹríkẹrí bá ròde ni. Tó bá ti bóun èèmọ́ dé, wàhálà dé, ìjàngbọ̀n dénú. Ńjọ́ ló wọ́n wá ṣèyí dà. Ọkọ tó fẹ́ òun sílé kò lóhun. Ìyàwó tí wọ́n fẹ́ lé òun ni yóò wá sóun di dandan tí ọmọ gbà òun bíi kẹríkẹrí. Ńgbà tó wá di ìgbà gbogbo, arábìnrin ló wá di ẹrù, ó wá kúrò nílé. Ó sá kúrò nílé ni wọ́n fi ń pé àríjàgbá òkò. Òkò ń jà lọ́jà, orogún ń digbá rẹ̀ nílé. Nítorí bá ti ń jà, orogún ẹ̀ ó ti máa múra àti sá kúrò nílé. Báyìí ni ìṣẹ̀lẹ̀ yìí dìtàn. Báyìí nìtàn yìí dòwe. Tá a wá ń pa títí dòní pé àríjàgbá òkò. Òkò ń jà lọ́jà, orogún ń digbá rẹ̀ nílé. A máa pa òwe yìí fún ẹni tó bá fẹ́ràn láti máa jà púpọ̀ jù.
tàbí tó jẹ́ pé tí wọ́n bá fi nǹkan ṣe ọ̀tọ̀ lẹ́ni tí yóò kanra mọ́. bẹ́ẹ̀ ni ó lè jẹ́ ọkùnrin bóun àtàwọn ẹgbẹ́ bá jà nígboro tàbí òun àtẹnìkan ṣe gbólóhùn aṣọ tó bá délé ìyàwó tàbí ọmọ ni yóò mọ̀ fi kanra mọ́. ó lè jẹ́ ọ̀rẹ́ ó lè jẹ́ ẹ̀gbọ́n ó lè jẹ́ àbúrò ẹnikẹ́ni tó jẹ́ pé ìjà rẹ̀ àbí ìjà oníjà ni máa ń sọ ọ́ di tẹlòmíràn ni wọ́n fi ń pé àríjàgbá òkò òkò ń jà lọ́jà orogún ń dìgbà ńlé. gbogbo àwọn tí máa ń dúnràn mọ́ yìí tó bá ti dé tó bá ti rí pé ó ti lọ jà àwọn náà ya lẹ̀ wọ́n ya apamù wọ́n ya apanu mọ́ bí ń sọ̀rọ̀ wọn ò ní dún kọ́mọ́ bá fi kanra tí kìí ṣe tiwọn kọ́mọ́ bá fi mọ́ wọn. òwe lẹ́sẹ̀ ọ̀rọ̀ fún tòní kò ní jù báyìí lọ. àríjàgbá òkò òkò ń jà lọ́jà orogún ń dìgbà rẹ̀ nílé. ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tẹ wá sórí ìkànnì yìí tàbí tẹ ẹ̀sẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ lórí Òwe Yorùbá TV ẹ gbìyànjú láti subscribe. ẹ kílíkì lórí subscribe button yóò gbé aago kan wá ẹ kílíkì lórí òun náà ẹ tẹ̀ òun náà yóò mọ̀ fún yín ní àmì nígbàkúgbà tí mo bá ti gbé Òwe Yorùbá mi jáde lórí ìkànnì yìí Òwe Yorùbá TV. Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò. tẹ bá ní nǹkan pàtàkì láti bá mi sọ àbí ó wù yín ẹ fẹ́ kún wa lọ́wọ́ lórí àwọn ètò wa ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá kò ní parun ní ọ̀dọ̀ tèmi. àjùwà ṣe o.